kú ojúmọ́ sà. Ẹ káàárọ̀. Yes sir. Orúkọ mi ni Ìmísí Eléwì láti Ìmísí Eléwì Entertainment. Ǹjẹ́ mo lè mọ orúkọ yín sà? Orúkọ mi ni Pastor Ga láti Àgbàdo. Ọmọ ìlú wo ni yín sà? Really, I'm from Ghana, but fún mi dàgbà. Ghana ni yín. Lóòótọ́. Dádì ṣé ẹ̀ ń ṣeré ni àbí Ghana ni yín lóòótọ́? Kò gbé Ghana náà jẹ́. Ẹ gbé Ghana bọ̀ ọmọ ìlú wo gangan ni yín? Nàìjíríà bí náà. Níbo ní Nàìjíríà? Ọ̀tà. Ọmọ lọ́tà ọmọ àwòdẹ́bẹ̀ wọlé. So ìbéèrè tí mo fẹ́ bi yín ni pé ǹjẹ́ ẹ fẹ́ràn àṣà Yorùbá bí? Kí ló fà á tẹ́ fi fẹ́ràn àṣà? Wípé mo jẹ́ Yorùbá. Ìdíjìnà Yorùbá. Ṣé ẹ ti rò ó rí pé kí ló dé tọ́lọ́run ò dá mi láwùsá gan àbí kí ló dé tọ́lọ́run ò tiẹ̀ dá mi ní Ìgbò? Gbogbo orí dání sí là ń gbé. Nítorí wọ́n dá mi sí náà ní ọdún 20.